Kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyin ká tiẹ̀ tí ẹ kó bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin Hebrew woman, gbogbo ẹ̀yin ṣé proverb woman ló máa ń pè àbí Hebrew woman àbí proverb woman. Mo wá ṣí yín létí láàárọ̀ yìí ni. Má jẹ́ ká yí ẹ bàjẹ́ ìwọ obìnrin. Dìde gbéra sọ, má jẹ́ ká yí ẹ bàjẹ́. Má jẹ́ kó dọjú alẹ́ kígbẹ̀yìn wá dolóko àdá ẹ. Má jẹ́ kó dìgbà tó máa sunkún lọ́jọ́ alẹ́ tó ní réyàn ṣe ẹ ní ó tó. Ọmọ téèyàn bá bí ni tèèyàn. Ọkọ ọmọ ọlọ́mọ ni ètò bá bí ni tiẹ̀. Ṣé rí gbogbo ẹ̀yin obìnrin 40, 43 tẹ́ ń ṣòṣì tẹ́ ń sọ pé ìkan pè mí lánàá 9 years ni mí nílé ọkọ. Mo ní oyún márùn-ún yẹn jábọ́. Mo sì ń wojú Olúwa. Wá wojú Olúwa títí ilẹ̀ àánú ilẹ̀ Olúwa ti ń ṣúmọ́ ẹ already. Ilẹ̀ Olúwa ti ń ṣúmọ́ ẹ already. Ètò bá bí ló máa wọnú yàrá ẹ. Ọkọ tó bá fẹ́ ọmọ ọlọ́mọ ni. Ètò bá bí ni tiẹ̀. Ṣorí ìwọ tó jókòó 15, 20 years ilé ọkọ tó gbọ́pá tó gbọ́pọ̀ tí ọpọlọ ò sọ fún ẹ wípé kó bọ́ síta kó ní kálukú máa lọ ẹ kó lọ try ibòmíì. Tí ọpọlọ ò sọ fún ẹ wípé kó yára ẹ ní brain pé èyí tó bá jẹ́ tiẹ̀ ló jẹ́ tiẹ̀ wò. Mo wọlé láàárọ̀ ọmọ mi tí mú gbogbo ilé ó ti túṣe. Ìjọ mi orí bẹ́ẹ̀dì ni máa wà tó máa gbóúnjẹ wá fún mi. Ẹni tí ò bí ọmọ láyé ó dàbí ẹni tó ń palẹ̀ ayé lásán bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni. Kó tún wá jẹ́ pé níbi tí technology tó fúnra ara ẹ ó dẹ̀ yẹra ẹ láàgàn. Fúnra ara ẹ ó dẹ̀ fọwọ́ ara ẹ bá yí ara ẹ jẹ́. Á dùn ẹni ọjọ́ alẹ́ àwé. Wàá kìka sẹ́nu báyìí. Wàá sunkún báyìí òní rẹ́ni ṣe é ló tó. Torí ìfẹ́ orí burúkú tó gbójúlé yẹn. Tó fi pé me and my husband tí 15 years ti lọ lórí ẹ. Tí ò gbọ́pá tí ò gbọ́po tí ò ṣèwádìí tí ò mọ̀ bóyá ọkùnrin ó tọ́jú result àtọ̀ fún ẹni tí ò ṣèwádìí bóyá àtọ̀ yín papọ̀ tí ò lọ try ibòmí gbogbo ẹnu ni mo fi sọ kó lọ try ibòmí kó jáde kó lọ try ibòmí ò ní mi ní kó gbóyún ọmọ àlè fọ́kọ ẹ̀ bọ́ síta kó lọ try ibòmí ètò bá ti bí òun ni tiẹ̀ gbogbo ẹ̀yin 40 plus 45 plus tẹ́lẹ̀ ń wojú ọlọ́ ẹ kàn ń tọra yín ni ẹ ń dúró de miracle tó lè má wáyé ẹ ń fara yín wé Hanna ẹ ń fara yín wé Elisabeth ẹ ń fara yín wé Hanna ní Shiloh àti Elisabeth ẹ ń dúró de miracle tó lè má wáyé láyé yín àwítẹ́ ní ọmọ èèyàn kan pé 50 tó ṣẹ̀ṣẹ̀ wá bímọ ayé yín Ọlọ́run má jẹ́ káyé yín ó bàjẹ́ ẹ máa sunkún ní ọjọ́ alẹ́ ẹ máa mọ̀ wípé nǹkan tẹ́ ṣe tẹ́ fàárọ̀ yín ṣe ẹ wálé ayé lásán ẹ fẹ́ kọjá lórí àpáta ẹ fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò bọ́ wọlẹ̀ tí ò nípa lórí nǹkan tẹ́ fi ọwọ́ yín fà lórí nǹkan tí stupidity ti yín sí lórí nǹkan tí kì í ṣe pé bóyá ẹ̀gbọ́n lórí nǹkan tí ẹ̀fẹ́mẹ́rà tì yín sí lórí nǹkan tí àṣejù àti olè àjẹbánú tì yín sí ìmí àti torí pé ọkọ ti nílé ó ti ní gbogbo ẹ̀hún ò lè fọkọ́lẹ̀ ó prefer láti yàgàn lórí pàǹtí àti jàǹkárìwọ̀ tó rò pọ̀kọ́ collect as property ó ti rọra ẹ pin pé tó bá bímọ kò lè ṣe fún ẹ ìmí àti torí a ní mo nífẹ̀ẹ́ gan kó mi ò lè gbà ó dúró àti torí játijàti tí ọkọ kó sílẹ̀ kò ní lọ wọ́nà àbáyọ fún ara ẹ̀ tó bá di ọjọ́ iwájú pẹ̀lú bí tí technology dé sí ẹni tó bá fẹ́ yàgàn ni o IVF wà ń bẹ surrogacy wà ńbẹ̀ tó bá wá lówó yẹn lọ wo ìta kó wò bóyá àtọwọ́ àti ọkọ ni ò papọ̀ èyí tó bá bí ni ọmọ ẹ èyí tó bá bí ni ayọ̀ ẹ èyí tó bá bí ni tiẹ̀ èyí tó bá bí ìwọ tó bá bí sórí ọkùnrin bó ṣe wà yẹn tọkùnrin bá pé tí tó bá fẹ́ bímọ ó fẹ́ bímọ ìwọ tó bá jẹ́ olólórùka gan kó olórùka òṣì lọ́wọ́ kò ní gígí wife wèrè kan ní ẹ tó bá bímọ fọ́kọ tí ọkọ bá mú ọmọ kékeré kan tó lọ fún lóyún lẹ́yìn ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kò lè fi ọmọ ẹ lẹ̀ ọkùnrin ò ń fọmọ wọn lẹ̀ bọ́n bá jà ẹ máa jà wá pariwo lásán ni ó sì máa padà gba ọmọ ẹ ní tiẹ̀ bá gbé gbogbo ẹ̀yin 40 plus from age 30 ní fertility obìnrin ti bẹ̀rẹ̀ sí ní decline ẹni tọ́lọ́run bá ṣàánú fún tọ́lọ́run bá dìdí tí ara ẹ bá da gidi bí ẹ má tiẹ̀ sọ pé tọ́lọ́run bá ṣàánú fún ẹ má jẹ́ kí n kó tọ́lọ́run wọ̀ ẹni tí ara ẹ bá da gidi ló sì máa ní pé òun bímọ òun lóyún ní 40, 45 from 30
ni fertility obìnrin tí ń decline. Ìwọ tó ti ń ṣe nǹkan oṣù tó bá yá nǹkan oṣù ẹ wá rí pa mama lami bó ṣe ń pọ̀rẹ́ dòdòdòdò tẹ́lẹ̀ tó ń rí níjọ́ 5 tó bá yá reduce ìjọ́ 3 tó bá yá díjọ́ 2 tó bá yá máa ṣe zigzag máa ṣe ségesège ayé ẹ bá bàjẹ́. Yára ẹ ní brain wo obìnrin jẹ́ kí ọpọlọ ẹ kó jí. Tó bá ti wà níbì kan for 15 years 10 years 5 years gan ni kó ti wà lórí ẹsẹ̀ èyí tó bá bí ní tiẹ̀ ọkọ tó fẹ́ ọmọ ọlọ́mọ ni ilẹ̀ àánú obìnrin máa ń ṣú ilẹ̀ ni ò kì í ṣú fọ́kùnrin àpàtà rolling dollars ó ti pé 80 kó tó bímọ mi ìwọ tó bá tó stage kan ó tiẹ̀ even IVF gan ò ní ṣiṣẹ́ fún ẹ mọ́ kẹ́ kó ṣìdànù kẹ́ dìde kẹ́ jára yín ní brain kẹ́ má sun oorun òṣì kẹ́ má gbọ́kànlé pàǹtí ayọ̀ jàǹkárì ìwọ̀ tó kó jọ sílé kẹ́ má gbọ́kànlé kẹ́ má tẹ́ bá dé mọ̀ pé yín lẹ ní problem ẹ jẹ́ kọkùnrin ọlọ́kùnrin pọ̀ síwájú kó lọ rajà má fi ti yín ba tọkùnrin ọlọ́kùnrin jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti yọ wúùbù yín ni wúùbù yín ti bàjẹ́ mọ̀ pé ẹ lè bímọ ẹ wá máa táyọ̀ ọkọ yín dà yín ní pé kò gbúdọ̀ bímọ torí ẹ̀yin ò ti bí kò síbi tó ti ń ṣe wọ́kùnrin járe ẹ ní brain tó bá ti mọ̀ pé wọ́n kọ́ ló ní problem tó dẹ̀ ti dúró de obìnrin tó ti dúró ọdún 5 tó ti rí pé lọ try níta lọ fúnyàn lóyún ta lọ fúnyàn lóyún ta tó bá ti dúró ọdún 5 tí ẹ gbọ́ pa tẹ́ ẹ gbọ́ po tí kìdẹ̀ ṣe wọ́n ló ní problem lọ try níta tó bá wu obìnrin yẹn kó jókòó ti ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú nítorí ẹ̀jẹ̀ yín lè má papọ̀ torí obìnrin máa ń ní antibody tó máa ń fight against àwọn sperm kan lára antibody obìnrin máa ń ní lára tó pé sperm ó máa fight ẹ̀ sperm ọkọ mi tó fẹ́ ó lè wà allergic sí sperm yẹn so tó bá ti dúró pẹ̀lú obìnrin fọ́dún 5 tí ò ṣe wọ́n ló ní problem tí obìnrin náà dẹ̀ dúró ọkùnrin pọ̀ síwájú kó lọ rajà lọ dóyàn kan lóyún ta at least tó bá dóyàn lóyún ta eye opener ló máa jẹ́ fóbìnrin a rí pé wọ́n kọ́ ló ní problem tó bá dẹ̀ ti dóyàn lóyún kó ṣe DNA kó lè mọ̀ wípé wọ́n kọ́ ló ní problem ìwọ obìnrin tó bá fẹ́ dúró tí àtọ̀ ọkọ ẹ ti lọ papọ̀ mọ́ ẹlòmíín ta tó ti bímọ tí wọ́n bá fẹ́ wá dúró tó fẹ́ wọ́nà kan fi ṣàdá ayé ẹ á jẹ́ pé tí ẹ bá ba ẹ̀ láyé ẹ bá bàjẹ́ ló bá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ló bá pasán láyé ló bá wálé ayé òfo ló bá máa ńgbà ó bá kú tán pátá tó bá léyìn ò ní kú láíláí irú àdúrà yẹn ò ní yọ sí ẹ torí wọ́n ti padà kú tó bá ti kú tó lọ́mọ ó ti kú tògótògó ní pàápàá tó bá jẹ́ ìtẹ́ pé ìwọ ló fi ọwọ́ ara ẹ cause torí àwọn èèyàn kan máa ń fi ọwọ́ ara wọn kà wọ́n máa ń fọwọ́ ara wọn fà àwọn tí mò ń sọ yìí mo mọ̀ pé Ọlọ́run ló ṣọmọ bọ̀ ìwọ gọ́gọ́ put in effort ẹ kí Ọlọ́run lè bless ẹ ọ̀pọ̀lọpọ̀ yín jókòó ọdún 10 sílé ọkọ àtọ̀ yín ò bára yín mu ọkọ dẹ̀ ń fẹ́ lómi lóyún ta ó dẹ̀ jókòó òṣì Ọlọ́run ló ṣọmọ ẹ má máa dán Ọlọ́run wò Ọlọ́run ò stupid bẹ́yìn ṣe stupid ọ̀pọ̀lọpọ̀ yín jàǹkárì wò ó lè olójú kòkòrò ni ò jẹ́ kẹ́ lọ kẹ́ pọ̀ síwájú rajà tó jẹ́ wípé ọlá máa tán gbogbo nǹkan máa tán wò wá sun iṣẹ́ rẹ̀gẹ̀dẹ̀ ẹkún lọ́jọ́ alẹ́ à ń tọ́jú wọn bí nígbà tí mo ṣe lé sílé care assistant à ń tọ́jú wọn bí báyìí àmọ́ ẹkú tó máa ń sun fún wa pé ká láwọn ti mọ̀ ní àwọn ò ní fajá àwọn ò ní fẹ́ràn kó ṣọmọ wàá sunkún ẹ̀ lọ́jọ́ alẹ́ tó bá jẹ́wọ́ ló fọwọ́ ara ẹ̀ fà á ojú kòkòrò olè o fẹ́ fọkọ́lẹ̀ o fẹ́ kankan fẹ́ yàgbó mi o fẹ́ kó dẹ ti jọ kọ́lé ẹ ti jọra mọ́tò ilé yẹn nígbà tó bá ń gbin tó rí èèyàn lẹ́yìn ẹ ilé yẹn ló máa dìde wá bomi fún ẹ a mọ̀ pé ẹni tó bímọ ọmọ ló máa sin ẹni tí ò bí ọmọ ló máa sin bọ́ tèmi ó yàtọ̀ sí kíní wa ni kíní mi ni ó yàtọ̀ sí kíní wa ni ìwọ obìnrin yára ẹ ní bre bó o bá ti dúró sílé ọkọ ọdún 5 ọdún 6 tó ti gbọ́ pápépo pọ̀ síwájú rajà èèyàn lè má fẹ́ ọkọ ò ṣe dandan bọ́ ọmọ dandan lọ́mọ ọkọ ò ṣe dandan lọ́mọ ọkọ ọmọ lọ́mọ ni ṣùgbọ́n ọmọ òbú ẹ ló ti jáde ìwọ ló ní ìwọ ọkùnrin náà má jẹ́ obìnrin kò bá yí ẹ jẹ́ tó bá ṣe for better for worse sí òfò for better for worse sí orí burúkú tó ti dúró fún 6-7 years tó ti bímọ tó ti dúró tó ti ń wojú ilẹ̀ láàrin 3 years tí ọkọ ìyàwó ẹ̀ ò sọ pé òun lóyún àárọ̀ dalẹ́ rí lọ dóyàn lóyún ta
tó ti dúró 3 years ló lóyún àrọ̀dálẹ̀ lọ dóyàn lóyún ta kí àtọ̀ ẹ kó má wà torí ń gbọ́ téèyàn bá ṣe ń dàgbà sí làtọ̀ ń wíìkì sí kátọ̀ ẹ má lọ wí débi pé ò ní lè fún yàn tètè lọ dóyàn lóyún ta kó tó bá wù ìyàwó kó dúró wàhálà ti ẹ nìyẹn èyí ni mo mú wá fún yín láàárọ̀ ẹ̀yin obìnrin ẹ yára yín níbẹ̀ ọkùnrin náà ẹ má sùn ẹ jí Ọlọ́run sọ pé kò sí àgàn nílé òun yàtọ̀ sí àwọn tó bá jẹ́ pé medical issue wọn ò lè bímọ bóyá wọn ò dá nǹkan kan kò sẹ́ni tí ò yẹ kó bímọ sí IVF wà surrogacy wà tú lọ dóbò ń ta àbí bó tẹ̀ jẹ́ wọ náà ni lọ try níta kò ṣe dandan ni kó gbé fọ́kọ ẹ ó bá ti rí pé ó ti dúró sára ẹ ẹ pọ̀ síwájú rajà ni ìwọ ọkùnrin dẹ̀kẹ̀rẹ́ lọ́dọ̀ ẹlòmíín ta kó fún lóyún ilé ayé ìtéyàn bá kú ó ti kú nìyẹn má kú tògótògó má kú àkúrun má kú bí ẹni tó kọjá láyé tí ò rí nǹkan kan mú sílẹ̀ wọ́n bá lẹ́yìn ò ní kú láíláí torí pé ó bímọ ọmọ ẹ̀ á tún bímọ ni bọ́ ẹni tí ò bá bí láyé wọn ò lè gbàdúrà tó bá ti kú báyìí ìrun ẹ ti parẹ́ nìyẹn orúkọ ẹ parẹ́ láyé èyí ni mo mú wá fún yín o ilẹ̀ Danabis tó wà ní Ẹ̀pẹ́ ó ń bọ̀ wàràwàrà first 10 people tó bá kọ́ ra 1.7 náà máa rà lẹ́yìn ìyá di 2 million ire o ó dàbọ̀ sabarikolo.com náà ẹ má gbàgbé lọ máa rẹ́gísítà ń bẹ̀ ó dàbọ̀ ẹ káàárọ̀.